ọpẹ́ o wọ́n ti ju ọ̀gá olórin Juju àtàwọn ọmọọṣẹ rẹ̀ tí wọ́n jí gbé sílẹ̀. béèyàn bá gun ẹṣin nínú ọ̀gá olórin Juju kan ọmọọba dejombo beat àtàwọn ọmọọṣẹ rẹ̀ táwọn ajínigbé kan jí gbé sá lọ lásìkò tí wọ́n ń padà bọ̀ láti ìlú Àbújá tí wọ́n ti lọ ṣeré lọ́sẹ̀ tó kọjá yìí, ó dájú pé onítọ̀hún kò ní kọsẹ̀ rárá. tìlù tìfọ́n ni àwọn mọ̀lẹ́bí gbogbo wọn fi pàdé wọn nígbàrà tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé tó jí wọn gbé láti nǹkan bí ọjọ́ 4 sẹ́yìn. Aláròyé gbọ́ pé ìlú Àbújá ni gbajúmọ̀ olórin Juju yìí ti kọ́kọ́ ṣeré fáwọn olólùfẹ́ rẹ̀. Gbàrà tó parí eré ọ̀hún tán ló bá tún gba ọ̀nà ìlú Kogi lọ láti lọ ṣeré níbẹ̀ fáwọn olólùfẹ́ wọn tí wọ́n ti ń dúró dè é. Ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀nà làwọn ajínigbé kan ti jí gbogbo wọn gbé sá lọ pátápátá, táwọn ajínigbé ọ̀hún sì ń béèrè fún mílíọ̀nù 10 náírà lórí ẹnìkọ̀ọ̀kan wọn kó tó di pé àwọn á jù wọ́n sílẹ̀ pé kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Ọ̀rẹ́ kòríkòsùn ọ̀gá olórin ọ̀hún kan ló kọ́kọ́ gbé ìròyìn ọ̀hún sórí ẹ̀rọ ayélujára rẹ̀ pé àwọn ajínigbé kan ti dènà dé ọmọọba dejombo beat tí wọ́n sì jí gbé sá lọ ráúráú lákòókò tó ń lọ síbi òde àríyá rẹ̀ kan. Kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí wọ́n bá sọ fẹ́yàn pé Ọlọ́run ọba ló kó àwọn èèyàn náà yọ lọ́wọ́ ikú òjijì, nítorí pé aṣọ àǹkàrá tí wọ́n wọ̀ sọ́rùn pátá ló ti di àkísà mọ́ wọn lọ́rùn, tí kálukú wọn sì ń tiro rìn bí wọ́n ṣe ń bọ́ sílẹ̀ nínú mọ́tò tó gbé wọn délé. Orin ọpẹ́ àti ìyìn ló gba ẹnu ọ̀pọ̀ wọn kan lásìkò tí wọ́n ń sọ̀rọ̀, nígbà táwọn kọ̀ọ̀kan nínú wọn tí kò lè mú ohun tójú wọn rí mọ́ra bú sákún gbalagada níta gbangba. Ṣá o, kò sẹ́ni tó mọ iye owó táwọn èèyàn náà fi gbara wọn sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún kó tó di pé wọ́n gba ìtúsílẹ̀ wọn. Bákan náà làwọn ọlọ́pàá kò sọ pàtó ipa táwọn náà kó lórí ọ̀rọ̀ ọ̀hún rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.